Ẹ káàbọ̀ sí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ìtẹ́ ń rí wa, ẹ subscribe, kẹ́ ẹ tẹ notification button, kẹ́ ẹ lè máa láǹfààní láti jẹ̀gbádùn gbogbo bó ṣe ń. General Musa ti mú latest information jáde o, ẹ jẹ́ àdébẹ̀. Bandits threatened to kill abducted Oyo pupils and teachers if troops move closer. Minister of Defense Christopher Musa. Nigeria's Minister of Defense Staff Christopher Musa has disclosed that the abductor of the Oyo school children threatened to kill all the victims if security forces attempted to move closer to their hideout, saying the criminals were using the children as bargaining chips to secure the release of some of their commanders in military custodies. Explaining the delay in rescuing the abducted pupils, he said they have threatened that if we come any closer, they are going to kill all the kids. He added that the kidnappers believe holding the children for ransom could pressure the military into releasing some of their commanders. Musa also backed calls for tougher punishment for kidnappers, including the death penalty, saying there must be deterrence. The laws are soft, and that is why people take advantage. If they know once you commit an offense, there must be punishment. Let justice prevail. General Musa kan náà tí gbogbo wa mọ̀. Àwọn ni wọ́n mú latest jáde nínú information ṣé mo wí pé Mákindé ò sọ nǹkan kan nípa ọ̀rọ̀ yẹn. Ipe nǹkan tí wọ́n fẹ́ lélẹ̀ ibi tọ́rọ̀ dé dúró lélẹ̀. Ó kàn bọ́ síta ó ń release fídíò ẹ ó fi yín lára balẹ̀. Ṣùgbọ́n General Musa ti jẹ́ kó yé wa wípé they were getting closer sí ibi tí wọ́n kó àwọn ọmọ yẹn sí nínú igbó Old Oyo Park ńbẹ̀. Ṣùgbọ́n information tó tẹ̀ wọ́n lọ́wọ́ ni wípé tó bá mú ìgbésẹ̀ tó bá sún ẹsẹ̀ síwájú sí ibi tí wọ́n dé dúró yẹn, wọ́n máa pa gbogbo àwọn ọmọ yẹn pátápátá àti gbogbo teacher àti everybody. Wọ́n ní ìdí tó sì ṣe hold wọn ni wípé àwọn commander terrorist wọn ó wà ní custody àwọn military base, àwọn military. Wọ́n wá fẹ́ fi àwọn ọmọ yẹn àtàwọn teacher yẹn láti fi bargain kí military kan release àwọn commander terrorist kan tó release àwọn ọmọ yẹn. Ṣé rí ibi tí ọ̀rọ̀ ń lọ? Mákindé tó jẹ́ executive Ọ̀yọ́ state kò rí ìkọ̀kọ̀ sọ, kò ní information, kò ní anything. Hey, pẹ̀kẹ̀lẹ̀ arúgbó jẹ gbèsè ta ni ó san pa. Àwa wí Mákindé wá ń gbé Tinubu sí under the bus, ó throw under the bus lọ́dọ̀ àwọn ọ̀tá ẹ̀. Ó ní president of Nigeria o kò pé òun láti kí òun lórí àwọn ọmọ tí wọ́n kó bẹ́ẹ̀ ni wípé ó kàn bẹ́ẹ̀ ni kó ta lára. Àwọn àṣírí pọ̀ tí mo fẹ́ tún nínú fídíò yìí, mo fẹ́ kó farabalẹ̀ kó gbọ́ àlàyé mi ni o. Ṣé president ló máa kọ́kọ́ pè? Ṣé president ló máa pè ohun tí nǹkan ṣẹlẹ̀ ní territory ẹ̀ tó yẹ kó ti kọ́kọ́ mú tẹlifóònù? Ta ló yẹ kó kọ́kọ́ pè? Kì í ṣe president ló yẹ kọ́kọ́ pè pé president o nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ní territory o kí federal kọ́ dẹ̀ mọ̀ bọ́ ṣe máa bá ẹ dá sí. Ṣùgbọ́n ò pé wọ́n ò fi lọ wọ́n ò ṣe níṣe wípé ọmọ Yorùbá jẹ́ ọ̀lẹ́jọ́ jẹ́ tó bá jẹ́ pé Haúsá àbí Southern àmì òun ló wà bí àṣẹ president. Ṣé ìwà tí Mákindé wù òun ló máa wù? No now. Kí ló dé tó ṣe jẹ́ wípé àwa ara wa Yorùbá la máa ń gbógun tira wa, ṣùgbọ́n tó bá ti di àwọn elédè kejì a máa ṣe bí dìdìrìn lábẹ́ wọn. Ṣé ti rí nǹkan tí Mákindé ń ṣe? Ṣùgbọ́n Mákindé kí ọ̀rọ̀ ẹ̀ kó lè mọ̀ pé gbogbo aráàlú follow everything back to back. Bó o ṣe pé bàbá Tinubu tó lọ́jọ́ orí everything ló fi jù ẹ́ lọ. Tinubu ní àṣẹ láti scold ẹ tó bá ṣe bákan. Ṣé tọ́jọ́ orí ni ká pè ní àbí kí ni ká pè? Kí ló fàrí fi orí burúkú gan? Okay. Lẹ́yìn pé president láti sọ fún wọn ṣebí a rí wọn tán rán Nuru Ribadu NSA tí wọ́n rán Gbajabiamila títí wọn àti gbogbo wọn tán lọ sí oríire bẹ̀. Ìbàjẹ́ wípé ó pọ́nra ẹ lé ni wọ́n á yà sọ́dọ̀ ẹ, wọ́n yà sọ́dọ̀ ẹ. Ẹ̀yìn ìgbà yẹn dẹ̀ ni wọ́n tún ti sẹ́ndì àwọn Nigeria Army tí wọ́n sẹ́ndì wọn lọ síbẹ̀. Ṣé ìwọ ló ń ṣe? Ẹni kí Mákindé bọ́ síta kó wá fún yín ní latest information nípa àwọn ọmọ yẹn. Kò ní nǹkan kan. Ṣùgbọ́n gbogbo nǹkan tí mò ń sọ tí ọ̀pọ̀lọpọ̀ yín sọ wípé irọ́ ni mò ń pa, ẹ wá wo fídíò kẹ wá wo confirmation òtítọ́, kẹ wá confirm wípé Mákindé àti Gani Adams 5 and 6 ni wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni wọn ò fẹ́ kí Ìgbòho kó lọ rescue àwọn ọmọ yẹn. Yes, máa bọ̀ wá gbọ́ àṣírí ẹnu ara ẹ̀ ló fi tú. So Ààrẹ Ọ̀nà Kakanfò ní lọ sógun, ó gbé kámẹ́rà lọ sógun tí ò tí ì parí ogun. Result nǹkan tí ààrẹ bá mú bọ̀ lógun ni kámẹ́rà gbé jáde. Ààrẹ ò dẹ̀ ní lọ máa fly drones
which is the secret part of intelligence report, ó máa ṣó ẹ̀ fún àwọn ọ̀tá. Ààrẹ Ọ̀nà Kakanfò dẹ̀ níwà ní palace kó máa sọ pé a ti crack yìí o, ìlú báyìí lẹ́wà o, ìlú báyìí lẹ́wà, ìlú báyìí lẹ́wà o. Wọ́n náà ń pè ní catastrophe on security strategy. Gbogbo breakthrough tá a ti ní láyé yìí, gbogbo breakthrough tá a ti ní láyé yìí, ní rí wa tá a bá fẹ́ lọ sí operation yẹn, ní record ẹ̀. Ọjọ́ tá a bá ti mú culprit yẹn àbí tá a bá liberate àwọn yẹn, òun la ṣe máa jẹ́ kí ẹ̀rí. Èyí tí ó ṣẹlẹ̀ lẹ́yìn àmú ọ̀dọ̀fin just 3 weeks ago, obìnrin ọgbọ̀n ṣe Yorùbá, àwọn Yíbò kan àti àwọn ará Kútọ́nù, àwọn ọgbìn, àwọn ẹ̀dẹ̀wọ̀ tínúra, wọn ọ̀dẹ̀ record ẹ̀ nígbà tó wọnú rẹ̀, nígbà tó ń liberate fún máa yẹn tán lọ tó record ẹ̀ síta. Èyí àwọn gbogbo pọ́tà ti ṣe nílùú adáwọ̀ fẹ́ ṣe operation ká record ẹ̀, because o bá record ẹ̀ tó ti lọ post ẹ̀, àwọn ọ̀tá tó bá yẹ pé ibi tó ń gbé wọn dé, tó bá gbé dé nugbó, wọ́n bá yẹ pé post ẹ̀ pẹ́ ti close mọ́ àwọn, wọ́n ti gbé wọn jìnnà. In the process, you are putting the life of that person in danger. Àwọn tó ti mú yẹn, tó bá rí pé ẹ ti ń gbé kíní ẹ sí mídíà jù ẹ ti close mọ́, wọ́n lè pa wọ́n. Wọ́n lè pa wọ́n. Wọ́n lè fẹ́ kí gbogbo Yorùbá mọ̀, ilẹ̀ Yorùbá mọ̀ pé ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá wọ́n má ṣe wọ́n ṣe bà Yorùbá nation struggle jẹ́. Ẹ jẹ́ ká ṣòtítọ́. Wọ́n pariwo, wọ́n pẹ́ nǹkan lẹ̀ pàtó bíjọ́ kejì tí local government ṣáà máa sọ pé wọ́n ti release àwọn yẹn. Ọlọ́pàá ti sọ pé wọ́n release àwọn yẹn. Àwọn tẹ́ ẹ sọ pé wọ́n ti release ní 2 weeks ago. Òun ọlọ́pàá ṣẹ̀ wá sọ pé àwọn làwọn release wọn o. Ibodè Sáádú, mo ní bí kò ṣe dáa ló Sáádú wà tó ìjìnà sí gbòòtó. Ibodè Sáádú làwọn ti lọ dislodge àwọn terrorists yẹn táwọn fi gbà wọ́n jáde. O sínú gbogbo ya fọ́tò, o record bó ṣe ń gbé jáde. A lè máa tọ́ra wa lórí àgbọ̀lẹ̀ Yorùbá. Nǹkan tẹ́lẹ̀ ò dẹ̀ fi ń tọ́ra mi jẹ ni pé èyí bá lè ṣe díẹ̀díẹ̀ máa ṣe. But tá a bá fẹ́ ṣiṣẹ́ tá a bá fẹ́ kó tọ́ ni pé kí gbogbo àwọn ẹgbẹ́ tó wà lábẹ́ wa ká ṣiṣẹ́ pẹ̀lú ìjọba, ó ní collaboration. Èkejì, tí àwọn gómìnà bá gbà, mo ń call for state police, ó ti ń call for state police nísìn. Ó ti lé ní more than 20 something years, mo ti ń call pé kí ìjọba ṣe state police on the structure. Ebi state police yẹn ni National Assembly ti ṣe báyìí. Wọ́n ń ṣe bíìlì lọ́wọ́ ní gbogbo 36 states lọ́wọ́ báyìí. Kí president buwọ́ sí. Ní president bá di buwọ́ sí, kí state police bá di wá ní tọ́ra wa jẹ mọ́. Ọpọlọ lẹ́yìn fi ń jagun, ìdẹ́gbẹ́ kó sọ pé kárí mi. Àmọ́ tí àwọn bá tí ọ́fíìsì bá fẹ́ wọ kó lókè ògùn, àrí kó less than 2 to 3,000 people wọ́ bẹ̀yìn. Olórí ogun bá fẹ́ jagun, mo gbọ́dọ̀ agree pẹ̀lú kábíyèsí Aláàfin, mo gbọ́dọ̀ bá ọba ní Ọ̀fífẹ́ sọ̀rọ̀, mo gbọ́dọ̀ bá àwọn aláṣẹ sọ̀rọ̀ kí tó wọ́n dà ọmọ ogun ilẹ̀ Yorùbá la pè é. Kí wá lọ kó 2,000 3,000 people wọnú igbó òkè òun. Tí Gómìnà Mákindé ò fọwọ́ sí. Ṣé mọ̀ pé èèyàn ti kógun wọ̀lú láì jẹ́ kó lórí ìlú mọ̀ nìyẹn. Ṣùgbọ́n tẹ bá ṣiṣẹ́ pẹ̀lú gómìnà, wọn ò ní impose coffee ní ìsìn. Àìṣiṣẹ́ pẹ̀lú gómìnà ni gómìnà wò pé ta ló improve security architecture wẹ̀yìn. Gbogbo strategy táwọn ti ń map láti lẹ̀, ẹni yìí mà ti ń dàrú mọ́ àwọn lọ́wọ́ pẹ̀lú fídíò tó ń ṣe pẹ̀lú nínú. Gbogbo plan ta ní, bóyá wọ́n fẹ́ pèsè ransom ni, àbáwọn ọlọ́pàá fẹ́ hit wọn ni, ọgbọ́n ẹ̀ máa dàrú, wọ́n ṣe declare coffee ni. Experience ni. A ti mọ̀ pé ìjọba á ṣe irú ẹ̀ fún ẹ tó bá collaborate pẹ̀lú. Torí tó bá lọ gba ṣáì mọ́ ìjọba lọ́wọ́, àwọn aráàlú á máa pariwo pé kán resign. If
an individual organization bá ti ń ṣe security kí ló ń gbowó kí ló ń gba location fún kí làwọn sọ́yìn yẹn fún kí ló campaign fún so rival wà láàrin èèyàn àtijọba tó bá collaborate pẹ̀lú o fẹ́ fún yín ní good example tí ẹ̀rọ bá jẹ́ landlord nílé tó ẹ̀ kò lónìí nílé ìwọ ló gba gate man ìwọ ló gba chef ẹnìkan wá ní òun fẹ́ wọnú ilé ẹ̀ òun fẹ́ ṣọ́nú ilé ẹ̀ láì gbàṣẹ lọ́wọ́ ẹ̀ ló má gbà tún kò possible báwo àwọn ẹlòmíì tó sọ̀rọ̀ ní social media máa ní tí ó rí àwọn ilé ìpínṣá oyè ààrẹ ọ̀nà kakanfò máa ń ṣe oyè kékeré tí máa lọ gùn sọ́wọ́ ìjọba tí mi ò ní bá ìjọba sọ̀rọ̀ tí máa lọ place wọn lọ́wọ́ tó wá fi mí gba star mi ò dé ọwọ́ tí mo wà yìí nítorí bí oríṣẹ́ ọ̀rẹ́ ìjọba tó wà lórí oyè àṣọ rẹ̀ wọn ò fẹ́ ń lò ló dání ẹni tó ń fò káàkiri ọ̀rẹ́ ìjọba ni lọ́wọ́ gbogbo ọ̀nà mọ́. ọmọ fúnra wọn lóògùn jẹ́ fúnra wọn ni tí n bá sọ wípé Gani àti Mákindé ń ṣiṣẹ́ papọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín máa ń rò pé àsọdùn ni òun gan fúnra lára á máa wò pé báwo ni gbogbo àwọn information yẹn ṣe ń dọ́wọ́ mi information pọ̀ ńlẹ̀ kí nǹkan má bàjẹ́ lèmi máa ń ṣe nínú nǹkan tí Gani sọ nínú fídíò yẹn èwo ni àti ìsọtẹ́ tí ìgbọ̀n bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín á máa rò pé irọ́ ni ká lè mọ̀ wípé Gani Igboho Adams ó ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Mákindé ká ti bẹ̀bẹ̀rẹ̀ ó ní ìgbà tí Ìgbòho wọ inú igbó Old Ọ̀yọ́ Park tó wá súnmọ́ ibi tí àwọn abductor tó ń kó àwọn èèyàn wa látògbómọ̀ṣọ́ tó ń fẹ́ máa súnmọ́ bẹ̀ ó ní Mákindé tètè gbé kọ́fíù jáde kí ló wá tún sọ nítẹ̀síwájú ó nítorí wípé Mákindé Èkó state governor wá wò wípé just commoner person kan ó ń bọ̀ wá outshine òun ní state òun ó fẹ́ wá gboríyìn iṣẹ́ mọ́ òun lọ́wọ́ àbó ògbọ́ lẹ́nu ẹ̀ bóyá kò tútù play kó gbọ́ ṣẹ̀ráyé Mákindé ṣe rí bó ṣe ń fi ẹ̀mí àwọn aráàlú tó fi ń tafàlà a ní kò ṣe kò jọ lúrè ṣe ó dì gbọ́kọ́ lọ́wọ́ olúrè ó dì gbàdá rẹ̀ ọmọ kọ́gi láti ìgbà tó ti kó wọn lọ ìjẹ́ rí ẹni information kankan pàtó báyìí kó jáde látẹnu Mákindé ò ní information kankan kò ní information kankan èyí tí mo kà fún yín tí General Musa sọ yìí báyìí Mákindé ò wà wé kò mọ̀ kankan torí kò bá federal ṣiṣẹ́ papọ̀ ó ń dá ṣiṣẹ́ ní bó ṣe wà yẹn ẹ̀yin Ọ̀yọ́ state ẹ̀ tí mo wí pé ó gọ̀dù lẹ́wà ṣùgbọ́n kéèsì ẹni tẹ̀ bá ṣe yín bó ṣe wà yẹn Mákindé ti dá dúró fún ìjọba ara ẹ̀ kò forí sí abẹ́ ìjọba bàbá Tinubu kò bá ìjọba bàbá Tinubu ṣe ó ń bá ìjọba bàbá Tinubu lòdì àti Tinubu fúnra lára ẹ̀ tí ò bá wá rí bẹ́ẹ̀ ó ní Mákindé ó rí wípé Ìgbòho fẹ́ outshine ó fẹ́ gba shine ó fẹ́ gba glory pé òun lòun máa release àwọn ọmọ yẹn ó fẹ́ gbà mọ́ òun lára ó wá gbé kọ́fì jáde òun ló mu tó fi wá gbé fídíò náà jáde tẹ́lẹ̀ má mọ̀ Gani ló máa pè é wọ́n jọ ń ṣe mítìn ni wípé ṣé o máa lọ́jú kalẹ̀ tó jẹ́ kó yí bọ̀bọ̀ yẹn kó ṣe kinní kan just the same way tó fi lọ sọ́dọ̀ Aláàfin tó pòkọ ọ̀tẹ̀ tó pò fún bàbá Aláàfin òun náà ló ṣe fún Mákindé ìpè Mákindé Ìgbòho máa gba kinní yẹn mọ́ ẹ lọ́wọ́ wàá rí sí everybody àbádọ́nà Ìgbòho everybody á máa praise kiri òun ló fún Mákindé ní àìdíà yẹn gbogbo àìdíà tí bá wá sọ fún yín wípé gbogbo lẹ́tà tí àwọn terrorist kọ Miyetti Allah ní Ọ̀yọ́ àti everything tí Mákindé sọ nínú fídíò tó release press release ọjọ́ mẹ́ta wàá rí wípé iṣẹ́ ọwọ́ Gani Igboho Adams mo dẹ̀ ti sọ nínú fídíò gbogbo ọ̀nà ló fi ń kógun ja Ìgbòho ní ìlú ẹ̀ Gani ọ̀hún ṣọmọ Ọ̀yọ́ state o Ìgbòho lọ́mọ Ọ̀yọ́ state o àwọn ọmọ Ọ̀yọ́ wá pé bíríkótó wọ́n wá bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ wọ́n wá dúró ti Gani lẹ́yìn àgẹ́sì original ọmọ wọn tó ń promote wọn tó ń gbórúkọ wọn ga àbí Gani jẹ́ Ìgbòho Ọ̀yọ́ Aláàfin tó fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ìjọ wo lẹ ti rí tó ti jáde tó ní àmì generalismus of Yorùbá land tó wá oríyìn kan tó fi gbé fún Aláàfin of Ọ̀yọ́ àbí Ọ̀yọ́ Aláàfin tẹ́ fi jẹ́ náà náà òun fi ń gba iyì ara ẹ̀ kiri ṣùgbọ́n Ìgbòho ó polongo yín torí tí gbogbo èèyàn tí ò mọ ibi tó ń pè ní Ìgbòho tó bá lọ sí orí Google tó bá ń wá ibi tó wà located sí wọ́n á mọ̀ wípé Ọ̀yọ́ state ni ìyẹn lẹ́yìn ọmọ Ọ̀yọ́ wá pé bíríkótó ẹ dúró sẹ́yìn àjèjì láti pa ọmọ bíbí inú yín èrò yín ó lè bà nìyàn ẹ jẹ́ a máa continue back to the matter
ó wá ní òun ò kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò tó máa kọ́kọ́ wọgbó tó máa ṣe fídíò drone. Lákọ̀ọ́kọ́ náà Gani ó ti gbọ́rọ̀ ẹ̀ parí o, ẹ̀yin lẹ́ pè ní Sunday ehoro, ṣì Sunday Adéyẹmọ Ìgbòho ni ó ti gbórun lójú ẹ o, a ti fún ẹ ní fòkúfò tí ń fọ̀fọ̀kúfò torí tó bá padà lọ lísì sí gbogbo fídíò tó ṣe confirmation gbogbo ọ̀rọ̀ tí mo ti sọ, most especially fídíò mi tí mo ti sọ nípa ẹ bó ṣe ṣiṣẹ́ pẹ̀lú Gani àti nǹkan tó ṣe ń gbógun ti Ìgbòho, òun ló ṣe confirm yìí. Ẹ jọ̀ọ́ kí ló dé tí Ìgbòho ò gbé drone, kí ló dé tán show drone? Ṣebí ìwọ ló dá àwọn boys OPC síta tó ní content creator ni. Ọmọ ọlọ́mọdé fẹ́ proof fún wa wípé òun ṣe content creator àti wípé gan pàápàá ẹ jẹ́ ká lọ situation tó ń ṣẹlẹ̀ ní Iran lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. US àti Israel wọ́n papọ̀ wọ́n hit Iran, gbogbo wa la rí bí wọ́n ṣe send missiles yẹn tó ń lọ àfi káyì bí gbogbo àwọn building ní Iran bó ṣe catch fire. Àwọn ti Iran náà nígbà tó send sí Israel bó ṣe ń lọ báyìí wọ́n kámẹ́rà àbí wo rí ni, a jẹ́ pé ò kì í wọ nǹkan gidi, ò wá nǹkan gidi nìyẹn o. Ó wà lórí Google bí gbogbo nǹkan tó ń send síra wọn bó ṣe ń lọ láwọn pé ó dé ìṣẹ́bẹ̀ ní gbọ́dọ̀ wá bí nọ́mbọ̀ tí wọ́n bá lo kámẹ́rà báwo ni gbogbo àgbáyé ṣe fẹ́ rí? Báwo ni gbogbo àgbáyé ṣe fẹ́ rí? A jẹ́ wípé àsùnfọ́fọ́ ní ti fọ́n ní Gani ti sùn nínú ẹ̀mí, ó ti sùn nínú ara, ṣáàdù ẹ̀ ló ń sọ̀rọ̀, ó ti wà outdated, ó ti kó bí ilá, ó ti gbó. Situation tó wà nílẹ̀ ajá àwòyí ló mehoro òwòyí lé, ẹjẹ́ apá padà sínú Nàìjíríà wa gangan bí. Ẹ jọ̀ọ́ ṣé ẹ kì í rí fídíò tí àwọn sójà wa níbi tí wọ́n ti ṣe tàtàtà ara wọn pẹ̀lú terrorist inú gbó ní northern part of Nigeria, tí ìwọ àtẹ̀mí á máa sọ pé so inú Nàìjíríà náà ló ti dojú ogun yìí báyìí, ṣé Nàìjíríà náà lélẹ̀? Tí wọ́n bá record ẹ̀ tó ń bá gbé jáde, báwo ni ìwọ àtẹ̀mí ṣe fẹ́ rí? Ó tún ní òun táwọn àtàwọn ọmọ òun bá fẹ́ lọ ṣiṣẹ́, àwọn ò kì í kọ́kọ́ ṣe fídíò wípé ẹ̀yin enemy ìjọba ìyá máa ń bọ̀ wá bá yín, ìkíní kan máa ṣe kíní kan. Jẹ́ kí Ìgbòho ṣe bó ṣe tiẹ̀, kò jẹ́ dandan kó ṣe bí ìwọ ṣe mọ̀ ọ́ ṣe. Ìwọ tó dẹ̀ ló mọ̀ ọ́ ṣe, gbogbo ọmọ kó o tó ajíire òríjìnà ọmọ ọkọ Yorùbá, wọ́n ní kó bọ́ síta kó wá ṣe bó ṣe mọ̀ ọ́ ṣe. Ṣùgbọ́n ilẹ̀kùn mú ẹ lọ́wọ́, hàn bí ẹ dáa bẹ́ẹ̀. Èmi dára, mo double challenge ẹ tó o bá tó. Gani Yìí Adams, èmi yèyé dára kò wé akéde Oòduà 1. Mo challenge ẹ Gani, ó yá kó àwọn ọmọ ogun ẹ wọ́n ní igbó lọ láì gbàṣẹ lọ́wọ́ gọ́fúnà. Wọ́n ní igbó lọ ìwọ̀nba tí Ìgbòho ṣe yẹn, ó yá try kó lọ ṣe títí ẹ wò. Mo double challenge ẹ, wọ́n gbọ́. Ọkùnrin tó ń sun rárá fọkùnrin ẹgbẹ́ akọ iṣẹ́ ló ṣe. Tí Ìgbòho ò bá ṣe àwọn ìwọ̀nba fídíò yẹn, ṣe bí ìwà àtàwọn boys ẹ ti sọ fún pé content creator ni irọ́ ló pa, ó dẹ̀ tún wá fi hàn kẹ́ lè mọ̀ pé òun ṣe content creator. Ó tún ti sọ di ọ̀ràn mọ́ra ẹ lọ́wọ́. Káàsà ìlara yìí pọ̀ o, kò wá tiẹ̀ jẹ́ kó mọ nǹkan tó yẹ láti sọ àti tí ò yẹ láti sọ mọ́. Ó tún ọ̀rọ̀ ẹnu ẹ wá wò sí ju àwọn boys ẹ tó dà sí ìgboro. Ṣé orílẹ̀ tó sọnù fídíò yìí? Aṣọ ìyè ara ẹ àfìgbà tó mú tó bọ́, mo dẹ̀ rí tó bọ́ aṣọ white ọrùn ara ẹ, mo wá rí red lọ́rùn ẹ. Aṣọ red ló ń wọ̀ kiri kí n jẹ́wọ́ fún ẹ, ní nǹkan tí gbogbo àgbáyé rí lára ẹ nìyẹn. Ìwọ nìkan lórí rẹ pé òun white, red òun nìkan ni wọ́n rí lára ẹ nínú ẹ̀mí. Tó bá try anything pẹ̀lú mi, á backfire sórí ẹ ní ọ̀nà méje, ní ìlọ́po méje. Don't try me. Ó tún tẹ̀síwájú. Ó lẹ́ni tó bá máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn, á kọ́kọ́ lọ gbàyè lọ́dọ̀ Aláàfin, á tún lọ gbàyè lọ́dọ̀ Ọọ̀ni. Ṣé bó ti lọ sọ́dọ̀ Aláàfin, ṣèbá Aláàfin ṣígun fún ẹ. Ó ṣe bẹ́ẹ̀, ó fi wọ́n gún lágídí bẹ́ẹ̀ ni pé ó gbọ́ nǹkan kan. Aláàfin ní Gani àsìkò ti tó kó wọgbó lọ. Ó kọ̀ dé ní eléyìí ẹjọ́ òfàtàdánù ló ń rò kiri. Ẹ bá rí ẹ lọ́dọ̀ bàbá wa Ọọ̀ni Ìrìṣà. Tó bá lọ padà wo fídíò yẹn, wàá ríra ẹ o. Ó rí pẹ̀sìn lókù tó ń ṣe káàkiri àgbáyé. Even gan brother wa tó jókòó tiẹ̀ tó fi sọ̀rọ̀ ọjọ́ ẹ ti sú. Ìgbà tó lọ sọ́dọ̀ bàbá Ọọ̀ni náà, bàbá gan kọ̀dẹ̀ o ṣáà wí nǹkan tó fẹ́ wí kó máa bá tiẹ̀ lọ. Ẹ̀tẹ́ lókù tó wá ń tẹ́ káàkiri ayé, bó ti ń tẹ́ lọ́wọ́ akọ ló ń tẹ́ lọ́wọ́ abo, bó ti ń tẹ́ lọ́wọ́ ọmọdé ló ń tẹ́ lọ́wọ́ àgbà. Gani ò tí ì mọ̀ wípé àsìkò ẹ ti tán nílẹ̀ Yorùbá, ohun tí gbogbo Yorùbá sọ fún ẹni. Ó tún wá tẹ̀síwájú.
ó ní nítorí ìgbà tí Ìgbòho fẹ́ wọnú igbó yẹn lọ tó fẹ́ lọ gba oríyìn ìgbà yẹn ni Mákindé gbé kọfí jáde ṣe bó ó ti confam ẹ bẹ́yẹn. Ìgbà tó bá wá paríparí ẹ̀ oníṣi Sunday Igboho ọ̀rẹ́ àwọn ètò ìṣèjọba lọ́wọ́lọ́wọ́ ni wọ́n ẹ ṣe bí wọn náà ti enjoy the same privilege sẹ́yìn ẹ bá wa pé Gani Igboho Adams sórí henceforth lórí ọ̀rọ̀ Igboho o mama gbogbo everything tó gùdù nínú ayé bó bá ṣe ń gbógun tì ló mama minus mi ì dẹ̀ ṣépè fún ẹ o nǹkan tí mo rí fún ẹ nínú ẹ̀mí ni o àwọn tó bá love ẹ kó sọ fẹ́ kó gbẹnu dúró the more tó bá lè kó ẹnu ẹ ní ìjánu lórí ọ̀rọ̀ Igboho kò sì ní jẹ́ kó má gbógun tì í òun ló yìí fi lè lórí nílẹ̀ Yorùbá torí mo ti sọ kíní fún ẹ mo ló máa lè débi wípé kó tó bá máa fi lajú bẹ́ẹ̀ tó rò pé o sì lérò lẹ́yìn ìwọ nìkan ló ń dúró kó má wà frustrated kó má di wípé wàá lọ gbé nǹkan jẹ ó dẹ̀ ń ṣán oko yẹn sí àwọn tó bá súnmọ́ ẹ tó bá mọ̀ nǹkan tó máa hẹ́ǹdì ọ̀rọ̀ ẹ ni mò ń sọ fún ẹ yìí o Igboho ṣe é pa ayé àti ọ̀run dúró tì ní o lè máa ṣe fún àwọn kan kò ti ṣe fáwọn kan lórí Igboho kò lè ṣeé ṣe lọ sọ fún Mákindé pé 1 billion Mákindé ò lè rí nǹkan kan ṣe fún Igboho ó ti try gbogbo ọ̀nà ẹ̀ èyí tó kù láti sìn lọ títí wọ next year tó fi máa kúrò lọ tí ò bá jáwọ́ lórí ọ̀rọ̀ Igboho bẹ́yẹ́ ó dẹ̀ fẹ́ jásẹ̀ mi kò yé mi ẹni orí dá orí ti dáná ẹ̀yin ọmọ Yorùbá ṣe rí àṣírí ṣe rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pé Gani Igboho Adams àti Mákindé àti àwọn terrorists Ọ̀yọ́ àwọn Miyetti Allah tó ṣe ṣiṣẹ́ papọ̀ nílé gbogbo Fúlàní tẹ̀rí tó bọ́ síta Gumi tó bọ́ síta tó ní kán lọ wọ́n ní Igboho àti Fúlàní tó ń ṣe fídíò Gani ló wà brain behind everything gbà mí gbọ́ bóòdẹ̀ gbà gbọ́ kò kàn mí ibẹ̀ ni kọ́kọ́ là ń lo tí mo tẹ̀lé mi. ìwà mi rìkọ́dù kí wọ́n ẹ̀kẹ́ sọ fún Mákindé kó gbọ́ o ṣòkòtò kan lájọ́ wọ̀ yìí ìbàntẹ́ òkè tó máa tú òkè ni tó máa tú ẹni tó bá ti gbẹ̀yìn dání kó. I was the sole person that you saw in your election 4 years ago. Níbo náà ti wá dá àbádà sọ́run ọmọdé tó sọ pé òun máa tọ́nu ẹ̀ sí gbàgàdì. Àbádà aṣọ ṣèmí wọ́n dá sọ́run ẹ̀ kò lábádà oníṣẹ́ wọn lè bẹ̀rẹ̀ kọ̀ǹbàtì sí gbàgàdì.